Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. òun là ń kó jáde là ń yẹ ọjọ́ ìbí rẹ̀. Ànábì sọ̀rọ̀ tó pọ̀ ó sì kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ ọmọ inú ẹ̀kọ́ tá Ànábì kọ́ wa òun ni ìtìjú wà tẹríba. Ànábì ní tá a bá wá díẹ̀ tá a bá rí ọ pé ẹ̀dá tí ò lójú tì ní ọ Ànábì ní ká má ka ọ̀rọ̀ rẹ kún fọ́ọ̀kìlà àmọ̀ síta mọ̀ ṣe tó wù ọ́ ọ̀rọ̀ rẹ ò níyì. tọ́wọ́ ti jẹ́ pé àfáà lọ jẹ́ ni olówó lọ jẹ́ ni ọlọ́lá lọ jẹ́ ni eléri ìlú lọ jẹ́ ni ọmọ akéwù lọ jẹ́ ni alásàlátù lọ jẹ́ ni tí ọba ti nítìjú gbogbo ntọ́ ọba ṣe Ànábì ni wọ́n ṣe lọ ọ̀pàdé yàrá kan yọjọ́. inna tawadu'a shay'un yajlibu al-khayra. ẹ jájú Ànábì ẹ̀yin alásàlátù má jẹ́ kí ayé orí ọ nírìí pé ìyá alámọ̀yìn káwá sọ̀rọ̀ rẹ káwọn yòókù rẹ wá kò sí pé ẹni tí ò lójú sí kò sí tí ò lè sọ wá kò sí tí ò lè sọ wá kò lójú tì bá rírìn rẹ náà ni òun rìn láàrin ilé àwọn yẹn tó wá dágbà tó bá rìn mọ̀ torí pé etí aṣọ rẹ kàn mọ̀ wọlé wọ́n lò ti kọjá yàn yín etí aṣọ rẹ ní wọlé tẹ̀lé. ní ọ̀rọ̀ tìjú wọ́n rí ọ̀rọ̀ àpẹẹrẹ pélé yìí lọ àsàlátù lára rẹ̀ ọkọ rẹ̀ wà ní àsàlátù gbùtẹ̀ lọ sí táwọn àbá yín kọ yín ni ọmọ bí wọ́n ti sọ̀rọ̀ sọ́kọ tọkọ ọmọ fi sọ pé àyàwó mi gbogbo ọmọ tó bá bí wọ́n sì rire sọ́kọ rẹ̀ ti ń ṣépè fún ọlọ́jẹ̀bi ni àbí wọ́n tó ń wo èpè. inna tawadu'a shay'un yajlibu al-khayra. àbá mi ṣàṣírí owó ọjẹ́ àmọ́ ìlójú tì lọ́gbọ́dà gbé gèrè fún. o lè torí kọjá àbá kan sọ̀rọ̀ sẹ́ni bọ́ díẹ̀ ní àwọ̀ lọ́dà òun jẹ́ àlàbí rẹ̀ ṣèbọ́lọ̀ ń tì ọ́ sí lábẹ́ ni. ìtàfà mi ṣàjẹ́ ó dẹ̀ mú yẹn wá àmọ́ ọ̀rọ̀ tó sọ sóun jẹ́ àlàbí rẹ̀ ló fi bínú lọ pé wọ́n kọ́ dá mi náà ṣé wọ́n lọ dá mi ni ṣèbọ́lọ̀ ọ̀rọ̀ ni tí ọba aráwọ̀ yóò rẹ̀ lómi ọ̀hán ní tọ́sà ọ̀jẹ́ ntọ́sà jẹ́ àìlójútì ló lé oore jìnnà sí ọ. inna tawadu'a shay'un yajlibu al-khayra. nígbà tí ọpẹ ẹlòmíì bá bẹ́ẹ̀ fún un lówó ó ti ń tọrọ owó òun pẹ́ tí sọ fún òun ní. àárọ̀ jẹ́ tẹ̀mí rẹ̀ ẹ̀rọ tó fẹ́ fún ọ pípẹ́ tó pè ọ́ èsì tó fún ọ dà. wọ́n ní tọ̀sọ́ yá yín ní fojú yín wá wálẹ̀. àwọn tí ń tì yín ti kú tì ó ti ká lójú yín wọ́n bá ọ̀rọ̀ àfi kan rẹ̀ sápò yóò wà ní ìka. wàbí tọ́jú ìyáàlú límàrí òfà kìtàríbì. ẹ̀kọ́ tí wọ́n ní akọ́ bí yìí tá a wá kọ́ lára nábì lónìí. sallallahu alaihi wasallam. ẹ̀kọ́ tìjú ẹ̀kọ́ tẹríba ẹ̀kọ́ ká lójútì ọlọ́run gan fẹ́ lójútì tóun tọ́ba bẹ lọ́hùn tì lójútì àwọn màláíkà ó pìtì rẹ̀ ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ nu inna tawadu'a. inna tawadu'a shay'un yajlibu al-khayra. tẹríba shay'un nǹkan kan ní láyé yajlibu al-khayra. bí máa jẹ́ kí orí ó tó yẹ lọ́wọ́ ni. wàbí tọ́jú ìyáàlú límàrí òfà kìtàríbì. ìtẹríba a sì máa gbé ọkọ yẹn ga a máa sọ ní dalápọ̀nlé a máa sọ ní dẹ́ni bàbàrà àwọn yẹn máa sọ pé ó ní gbogbo nǹkan síbẹ̀síbẹ̀ náà ó tún tẹríba. àbọ̀ olóyin ní kò sẹ́ni tí ò lè gúnlẹ̀ kí. ẹ tó kúnlẹ̀ ẹ àbọ̀ lóyún wọ́n ti délẹ̀ ètò torí wọ́n kúrò. kí ló rí. wàlí kíbùrì yá wù ẹ̀ṣẹ̀ ìbò yẹ́dìbà wù khayra. àǹfà ibi kíbùrì yá yìí sọ ìbàjì tẹ́nibí. kíbùrì
fún ara. لشيء mọ́rìnrìn ìwà fà mọ́rìnrìn táǹkù mọ́ tọ́ba béèrè táǹkù ó rí àwọn tó kú lójú oorun. الكبرياء tọ́ba wá sọ̀rọ̀ táǹkù àwọn tó pọ̀ yọ sí ọgbẹ́ òde kò tó kankan kò tó kankan. والكبرياء ìgbéraga ọ̀rọ̀ gbéraga. كبرياء ẹ̀yin àfa ó gba àwọn àfóhùn wá sí gba àwọn àfóhùn wá sí lóhùn tó ní ọ̀rọ̀ gbéraga ní kálukú ní púpù ara rẹ̀ ẹ lè tírìtì gbogbo ọ̀rọ̀ tí èwe ayá sọ kásẹ̀tì rẹ̀ fún agbọ́rọ̀ tí wọ́n ti pera wọn ní nǹkan kan bẹ́ẹ̀ kọ́dà ìwọ́sọ wọn kìí ṣe ìwọ́sọ ẹni tí ń sọ pé òun jẹ́ nǹkan tẹ́ ẹ bá ti wá pè wọ́n ní nǹkan jù wọ́n á gba máìkì lọ́wọ́ yín kátó wọn ní sẹ́wọ̀n Ádámù Yallahu ta'ala anhu. kátó lára jẹ́ gbà Yallahu ta'ala anhu. kátó ní baba alágbàjì Radiyallahu ta'ala anhu. kátó ní baba wa gbẹ́dùnmọ̀ Radiyallahu ta'ala kátó anhu. ní sẹ́wù sàlátì Radiyallahu ta'ala kátó anhu. ní baba wa ilé kéwù Radiyallahu ta'ala anhu. ẹ wọ àwọn ohun àti àgbáyé tòsí yìí ẹ wọ àwọn baba wa láyé ẹ wọ àwọn apọ̀ kádì níjọ́ táwọn náà ń bẹ láyé wọ́n lo ọ̀dọ́ dédé stage tá a wà yìí àwọn náà ń lò ó tí wọ́n di stage àfà wọ́n sọ̀rọ̀ gbéraga wọ́n hùwà gbéraga wọ́n rìnrìn bẹ́ẹ̀ kéwù kíla kẹ́dá nǹkan kò kérí irú ìran ìjà àfà àwọn olè pẹ̀lú rẹ̀ jẹ́ gbogbo ọdún fámìlì wọn ti wá rí ọ lẹ́nu tẹ́nu ọ̀ká torí kọ́ ọjà àfà sẹ́bẹ̀ lànà mi ṣe. wọ́n bẹ̀ kọ́ sọ ti wọn ni. nínú fámìlì yìí o ti ríra rẹ o ti kéwù kọjá ẹni tó lè ṣẹ̀ tí wọ́n lè bá kí ni ọ́. o ti gbéra rẹ lérí wọn kọ́dà àwọn ọ̀dà ẹ̀dọ́ rìn wọ́n fọkàn fà ọlọ́run lọ́wọ́ ni. wọ́n rí ọ lẹ́ni tó lè ṣe mistake táwọn pè pé ọ̀rẹ́ wa wọ́n ṣe ọba mọ̀ sí báyìí wọ́n tún bẹ̀rù ọ̀rọ̀ burúkú tó sọ sí wọn ọba ṣe é pẹ̀lẹ́. والكبرياء لشيء يدفع الخير عن صاحب الكبرياء صاحب الجنب. bọ́ọ̀bá jẹ́ àsọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ láti jẹ́ àsọ̀rọ̀ ó jìnà sí kálukú ó sì fi ọ́lẹ̀ pé máa sọ̀rọ̀ rẹ máa sọ̀rọ̀ rẹ máa sọ àsọ̀rọ̀ rẹ máa ṣe gbéraga rẹ wal kibriya لشيء يدفع الخير. gbéraga ìwọ ìyàwó ilé gbéraga kò ti ríra rẹ lẹ́nu tó lówó jọkọ rẹ lọ torí pọ́kọ rẹ ò tí kọ́lé ò tí kọ́ tẹ́rì rẹ bá pé ní ìfàyàkíyàwó pẹ̀lú rẹ ló lóore ló fi rówó kọ́lé. كبرياء لشيء يدفع الخير. eléyìí bú wọn ní fún ọmọràn pé kọ́ ọ̀ra ilẹ̀ kọ́ parí ilé kó tó sọ fọ́kọ rẹ wọ́n fẹ́ ba ayé rẹ jẹ́ àtọmọ rẹ. والكبرياء لشيء يدفع الخير. a ti mọ̀ pé olówó jọkọ rẹ lọ ọlọ́lá jọkọ rẹ lọ onígbàjúmọ̀ jọkọ rẹ lọ àmọ́ rántí pé ọlọ́run dá ọmọ ó ti dọ́kọ rẹ mọ̀ kí ló dé tó ti ọba bẹ́ẹ̀ ni tí ò ní. ọba ronú sí i má sọ̀rọ̀ sọ́kọ rẹ nísọ̀ tí ó fi ronú pé báwo láyé tòun ti wá rí. má hùwà sọ́kọ rẹ ìwà gbéraga tọkọ rẹ ó fi wá sínú rò jọ́tọ̀ bá sọ ọ̀rọ̀ gbéraga kó lówó ju ọkọ rẹ lọ ọ̀rọ̀ gbéraga kó kọ́lé ju ọkọ rẹ lọ ọ̀rọ̀ gbéraga kó lajú ẹlòmíì ò wọ ọkọ rẹ tuntun wọn ni à bí ìbá pé màmá mi èmi sí wọ jọ́tọ̀ bá wí bẹ́ẹ̀ 100% eré ọlọ́run nípa àmàlà kò mú 70 kò fọ kíá 30 lókùtọ́ ọmọ mánéjì ìjọ tí owó bá gùn ọ́ tí ọlá bá gùn ọ́ tí gbajúmọ̀ bá gùn ọ́ tó wá sọ ọkọ rẹ pé bí èèbá ṣe bá mi ṣé rù rẹ sí mi ẹni tó wí jù bẹ́ẹ̀ lọ
tọkọ wa ronú tínú rẹ̀ bàjẹ́ tómi wá jáde lójú rẹ̀ àbọ̀bọ̀ kan sunkún ọlọ́run ẹ̀yin màláíkà ẹ kó 70% eríire kú lára ẹ̀ 30 ni wà táwọn ọmọ àlọ́jọ pín. wọ́n ní kíbúrì yá. wọ́n ní kíbúrì yá o lọ́sẹ̀ yóò yẹ́nì fàwọn ìkẹyà ọ̀sán ibi kíbúrì yá yìí fà ìbàjì tẹ́nibí. dákun wá sí tí wọ́n fẹ́ ṣe fún ọ náà nù o. wọ́n ní kíbúrì yá o. lọ́sẹ̀ yóò yẹ́nì fàwọn ìkẹyà. gbẹ́rẹ́gà ìmọ̀ tí oore lọ fún yẹn ni. àǹfààní bí kíbúrì yá yìí fà ìbàjì tẹ́nibí. tọ́ ẹ pé olùdí torí tó wá ọwá ń torí ànábì lóòótọ́ ni. wọ́n bá jìnnà sí gbéraga nínú iṣẹ́ jìnnà sí gbéraga nínú ọ̀rọ̀ jìnnà sí gbéraga nínú rìn jìnnà sí gbéraga nínú sísọ jìnnà sí gbéraga kódà nínú èrò má jẹ́ kámi rẹ̀ ọmọ sọ fún mi tó bá wà pé mi mo ju gbogbo wọn lọ. tí a bá ṣe àfihàn àjùlọ sọ́dọ̀ rẹ̀ wọ́n sọ pé ìtòbẹ̀ yìí náà ni wọ́n dá padà. iná ni bàbá wa alábòójú ṣe yìí náà àwọn ni wọ́n ní ìjòkó yìí tí wọ́n mọ wọn ló dé èèyàn ọmọ tí wọ́n kọ́ ló dé èèyàn ọmọ tí wọ́n bí ló dé èèyàn àwọn lọ́yẹ kí wọ́n làwọn ó ṣe gbogbo nǹkan ibi tó yẹ kẹ́yẹ káwọn èèyàn àfa kẹ́sì mẹ́kọ̀ọ́ nù. a lè ṣe wa gbádá ńláńlá lọ bí nǹkan ọmọ kéwù rẹ̀ àwọn kò sí pé wọn ló ṣe gbogbo prógámù gbogbo prógámù Shehu Labeeb kan ìmọ̀ ìlú tí wọ́n ti ṣe ọkọ̀ wọlé social media àbá Labeeb wa ń pe gbogbo àwọn àfa kan tó ń bẹ́ẹ̀ pé àfa kínní òun wà sí ni ẹ máa pé Ìbàdàn ni òun wà sí ni bẹ́ẹ̀ ṣe rí yìí ẹ máa pé ẹ máa wá pé àwa lọrin mọ́ gbogbo tẹ́ ẹ fẹ́ máa wá pè wá làwọn ọmọ tí náà ti mọ̀ wọ́n wò pé ẹ wo ìmọ̀nì tó lágbára mọ̀nì tó lágbára ni ó rú ọjà tiẹ̀ lérí tó tó máa ń polówó tẹ́ńtẹ́ jọ lọ. wọ́n sọ báyìí pé àti ta ọ̀pẹ́ ọ̀tá rẹ̀ tutù náà wọ́n lè rú. ìmọ̀nì ẹni tọ́lọ̀ fẹ́ gbàgbọ́ rẹ̀ ni. o lè wá dòní kọ́ ẹlẹ́mi mọ́ lóde kọ́ wá ní gbogbo àwọn àfáà yòókù bí bàtí wọ́n jẹ́ kankan torí pọ́ ọmọ kéwù rẹ̀ ní í ṣe torí pọ́ ọmọ rẹ̀ ní í ṣe wọ́n á ní wọ́n lọ fẹ́ sọ gbogbo ọ̀rọ̀ ọ̀sá fẹ́ púrúfù ara rẹ̀ pé wọ́n ló ju kálukú lọ ọba tó wá ju wọn náà lọ́kọ́ wọ́n wọlé ànábi lọ́dọ̀ náà. wọ́n wọlé ànábi wájú Olúwa. ọlọ́mọṣẹ́ eléyìí ní àṣemọ fún tọ́ ọlọ́mọṣẹ́ eléyìí láṣemọ fún àbáwá Ajísọpẹ́. ọlọ́mọṣẹ́ eléyìí láṣemọ fún àbáwá Sọ́ọ̀lù ìmáàmù Ajísọpẹ́. ó ní yàtọ̀ sí bàbá wa àgbà Alágòdì. yàtọ̀ sí bàbá wa àgbà Alágòdì. yàtọ̀ sí gbogbo ẹni bùkátà rẹ̀ bá ti bí yá tán. ìwọ tí bùkátà rẹ̀ bá ti bí yá ju gbogbo tàwa yòókù lọ. mi rẹ títí wa yóò ti bí yá. àwọn táǹbì Olúwa kó bí yá káwọ́ dìde. fún àtọ́jẹ pé torí ànábì la fi jòkó. àtọ́jẹ pé torí ànábì la fi jòkó. kádàkọ ẹ̀yàn ànábì yìí láàrin ìṣẹ́jú kan. kádàkọ ẹ̀yàn ànábì yìí láàrin ìṣẹ́jú kan. kọ́lọ̀ ń wọlá àpẹẹrẹ ànábì lára wa. kọ́lọ́kọ́ wọlá àpẹẹrẹ ànábì lára wa. gbogbo tí kò wá wá ná ń bí lónìí. gbogbo tí kò wá wá tá ná ń bí lónìí. ìlọ́po tí ò níye lóore kọ́lọ̀ ń fi rọ́pò fún wa. ìlọ́po tí ò níye ọlọ́mọdé àfi rọ́pò fún wa. kọ́lọ̀ ń wọlá ànábì. ọlọ́wọlá ànábì. gbogbo ẹni ó tún ní bùkátà mí nínú wa. gbogbo àwọn tá a tún ní bùkátà mí nínú wa. àwọn bẹ̀rẹ̀ Maulidi tiwa ní December 7. December 7, 8. àwọn apárí ẹ̀ ní 13 to 14 13 láìsùn mọ́júmọ́ 14. 13 láìsùn mọ́júmọ́ 14. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ọ̀sẹ̀ kan làwọn fi ṣe. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ọjọ́ méje là á máa fi ṣe. wọn kó wọn padà rí ibi tẹ́lẹ̀ káàdì wa nù fóònù. a padà bá ti rówó tẹ̀. wọn ká máa gbọ́ báwọn náà. àtọ̀ àwọn ẹgbẹ́ tí náà rówó tẹ̀. ààrẹ akọ̀lẹ̀ àmì. àṣẹ̀ṣẹ̀ wájú ọlànà náà ni wọ́n sì ní gbẹ̀yìn látò ń kó. ọ̀gbẹ́ni tí ó ní bùkátà bẹ́ẹ̀ lọ́dọ̀. ọ̀gbẹ́ni tó ní bùkátà bẹ́ẹ̀ lọ́dọ̀. wọlá èèyàn nẹ́bi tá a fẹ́ ṣe yìí. wọlá èèyàn nẹ́bi tá a fẹ́ ṣe yìí. mọ́tà bí ya rẹ̀ fún wa. ọlọ́bí ya rẹ̀ fún wa. mọ́tà láì bá wí gbọ́dọ̀ wù yìí ní wàtá. mọ́tà láì bá wí gbọ́dọ̀ yìí dáadáa. kí Ọlọ́run lè pín oore yìí kàn. kólúwa kó lè fi oore yìí kan kó wa wa. Maulaya salli wa sallim daiman abada ala habibika khairil khalqi kullihim. Maulaya salli wa sallim daiman abada
padà sáyé